káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ lẹ́yìn. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Gbogbo wákàtí tí ètò mi yìí bá bá yín, wákàtí ìdùnnú ní ọ̀jẹ́ o. Àní ti lérò kúrèdè, a sì ní tòde rùkúrelé. Bùwá omi láàmú ọgbọ́nú ilé yà nígbọ́ bùwá àgbo. A ti mọ ayé, ayé ti mọ̀ wá o. Ọlọ́run má jẹ́ ká yọ fàyè hàn wá. Orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá wá nǹkan kẹfìdílé tàbí kẹmúdì kẹfìlé nǹkan. Ẹ rí bí nǹkan fìdílé, ẹ rí bí nǹkan fìdítẹ̀. Ẹ wá ògiri kan kẹrọra fi ẹ̀gbẹ́ yín rọ̀gbọ̀kú kẹjẹ kájọ jàǹfààní ètò yìí. Ogun àfọwọ́fà tọwọnú ayé ọ̀pọ̀lọpọ̀ tó so lóríire dò lórí ibú. Agídí inú tó kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó so lóríire dò lòsì. Ẹ rí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń bẹ láyé kò wá látọwọ́ àjẹ́ o. Kìí ṣogun ìdílé, yẹ parọ́ mọ́gun ìdílé mọ́. Yẹ parọ́ mọ́ ìyá rẹ̀ pé ìyá rẹ̀ làjẹ́. Àìlẹ́kọ̀ọ́ kìí gbọ́ kìí gbà, àfojúdi òun ló fa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wálẹ̀. Ẹ gbọ́n tí ń wí. Àwọn Yorùbá sì ní jọ ẹ̀jọ́ lọ ìyà ní fi jẹ ni. Wọ́n ní ká fúwe fúnni ká gbọ́ àwọ̀ òtítọ́. Ká sọ̀rọ̀ fúnni ká gbà àwọ̀ ìmọ̀ràn. Àwífún gbọ́ àfọ̀gbà ní mú wọn jìyà lórí tàbí kan. Ẹ gbọ́ àní àwífún gbọ́ àfọ̀gbà ní mọ̀tẹ́ ní jìyà lórí tàbí kan. Nígbà wọn bá wí fún ọtọ̀ ọ̀gbọ́ tí wọ́n sì sọ̀rọ̀ fún ọtọ̀ ọ̀gbà ibi tó ti lérò nìyá rẹ̀ ó jẹ́ fún ẹ lọ́wọ́ máa sọ pé ha kẹsì máa wò wọ́n sì sọ fún mi gbọ́ràn ni o. Tàbí kọ́ máa bẹ̀rẹ̀ rẹ pé kí ló sún mi débẹ̀. Àní bọ́rọ̀ ayé wa lórí ìta kò yé mi mọ́. Ẹ máa bá nǹkan lọ. Ẹ dákun. Kọ́rọ̀ wọ́n má bàa lọ́wọ́ ná. Ọ̀rọ̀ ìdílé kan mo fẹ́ kẹ́ fi kọ́gbọ́n. Ọ̀rọ̀ yìí sì kan onílé ọkàn àlejò. Ṣé ẹ rí àwọn nǹkan ọ̀sìn tá à ń rí yìí? Ẹ̀ ń wò wọ́n pó jẹ́wúrẹ́. Ẹ̀ ń wò wọ́n pó jágùtàn. Ẹ̀ ń wò wọ́n pó jẹ́yẹlé. Ẹ sì ń wò wọ́n pé wọ́n jẹ́ adìyẹ. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀dá èèyàn bíi tiẹ̀ làwọn náà jẹ́. Ṣùgbọ́n Ọlọ́run fi wá ṣọ̀gá lórí gbogbo wọn ni. Ẹjẹ́ àti bí ìṣẹ́ náà kí èso ògùn. Ẹ rí i pé ìdílé tí bóyá ilé kan bóyá èèyàn máa da àgbàdo fún àwọn ewúrẹ́ níjoojúmọ́. Ẹ rí i pé wùtìwùtì ni wọ́n máa rọ́ wá. Abẹ́ẹ̀kọ́ bó o pè wọ́n wá dọ̀rẹ́ láàárọ̀. Wọ́n wá lọ́sàn-án. Wọ́n sì wá láṣálẹ́. Ewúrẹ́ eléwúrẹ́. Bẹ́ẹ̀ náà ni àgùntàn. Tó bá fún àgùntàn ẹyọ kan ló ń jẹjẹ. Àgùntàn ẹyọ kan yìí yóò tún lọ pe àwọn yòókù rẹ̀ wá. A ní mo ti pàdé aláàánú kan, ẹ̀yin náà máa bọ̀ wá. Nínú wọn abara ń bẹ nínú wọn. Ẹ rí pé àwọn bàbá wa lókè wọn a máa sọ fún wa pé ká má máa láàrin àgùntàn kọjá. Àwọn pàtẹ́pàtẹ́ àìláàrin àgùntàn kọjá. Torí pé àgùntàn á máa sin àlùjọ̀nú. Ẹ gbọ́ mi yé?
gbogbo ẹni tí bá ṣìkẹ́ àwọn nǹkan ọ̀sìn títí ẹni o tẹni ẹlẹ́ni ni o tó ń bá ń wá oúnjẹ fún wọn àṣírí ń tọ̀ wọn ò ní tú láéláé àṣírí ayé mo sọ fún wọn tó bá ń ṣìkẹ́ wọn bí aburú bá fẹ́ ṣẹlẹ̀ sí wọn faradà bó oore bá ń bọ̀ wọ́n bọ̀ fa oore ọ̀hún yóò wọlé wá bá o bẹ́ẹ̀ ni mo sọ fún wọn. gbogbo àwọn nǹkan wọ̀nyí làwọn òyìnbó ń ṣe nílùú wọn fi ń dá sí ìkà òṣónú abatẹnijẹ́ òun lọ́pọ̀ lọ́dọ̀ àwọn adúláwọ̀ ń bí yìí. ẹni ó ní gàrí ńlé gan kò ní fẹ́ kára rí ilẹ̀ kó mú un bẹ́ẹ̀ lóòótọ́ òun náà rí ó tó wí. ṣùgbọ́n bàbá ní ká dijú kẹnu bú òfin kọjá tẹ́nu eré ní ọkọjá àfi ní mọ̀ ẹ̀jẹ̀ á máa ṣàánú. ẹni tó ní méjì rọra gé díẹ̀ fún yàn ẹni ó ní mẹ́ta gbìyànjú kọ́ ha ẹyọ kọ́kọ́ kárí àwọn èèyàn. ìka ọ̀dọ́gba ìka ọ̀dọ́gba ìka ọ̀dọ́gba orí tẹ́ ẹ bá ṣe ṣe ẹ má ṣe nítorí ṣe á rí mi tẹ́lómi ọba sọ̀rọ̀ láyé òde òní bí wọn bá ti rí kámẹ́rà wọn ò lè ṣe o wọ́n máa wá kámẹ́rà tí wọ́n fi fóònù wọn àbí tí wọ́n tan kámẹ́rà sí táyé ọ̀ma rí i pé wọ́n ń sọ̀rọ̀ káàkiri láwọn tí ń ṣe ẹ̀ náà ti ń ṣe ohun tó ń fún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà ní ọkàn akin pé jẹ́mi náà máa wàwòkọ́ṣe dáadáa bẹ́ẹ̀ nìyí ti ń ṣe ṣùgbọ́n ẹlòmíín ṣe é níṣe torí ti arí mi. ẹ wo ọmọkùnrin dáadáa tí wọ́n ń pè ní Àgbàlá Gabriel ni mẹ́rẹ́kù tiẹ̀ ti ń ṣe kí nìyẹn tó bá wọ ìdílé kan yóò sọ olùsí ibẹ̀dúlówó ẹni ayé ti gbàgbé ń dá orúkọ wọn padà sí tuntun ẹ rí nǹkan mo fẹ́ràn ọmọkùnrin náà púpọ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn alàgbà wa nínú ìjọ Ọlọ́run tí wọ́n bá ń ṣe gbogbo eléyìí arọ́dẹ kálukú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọjọ́ míì kódà kò rí owó tí ó máa fi ta ewédú lásán owó tí ó fi ta ewédú débi pé yóò rówó ra gàárì tí ó tẹ̀lé bá tí gbogbo èèyàn bá ń ṣe bọ́mọkùnrin yìí ti ń ṣe ẹni bó ṣe dìde dáadáa ayé tún dìde sí wọn tó kẹnu bò bílẹ̀ ayé ṣe rí nìyẹn o ṣùgbọ́n Ọlọ́run ti yóò fi yí ọmọkùnrin náà yìí pé má wẹ̀yìn o lórí gbogbo ohun tó ń ṣe ọ̀tá ó dìde o ẹni tí ń ṣe rere ayé ó dìde ogun sí ẹni tí ò sì nìkan fẹ́ ṣe tẹ́lẹ̀ ayé ó dìde sóhun náà ṣùgbọ́n odò aláàánú kì í gbẹ o odò òṣìkà ní máa gbẹ o odò aláàánú kan kì í gbẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ níbo là ń lọ. arákùnrin yìí ó lówó lọ́wọ́ ọlẹ́sìn lẹ́ẹ̀kan ìyàwó rẹ̀ náà lówó lọ́wọ́ wọn lẹ́sìn lẹ́ẹ̀kan Ọlọ́run ká ìdílé yìí wọ́n rọmọ tó ń wè é ṣùgbọ́n tí adìẹ lásán bá wọnú kọ́ńpáǹdì wọn tí wọn bá pa wọn kàn án lẹ́sẹ̀ gbówúrẹ́ wọnú kọ́ńpáǹdì wọn bí wọn pa wọn kàn án lẹ́sẹ̀ ẹ gbọ́ mo wí ó dàbí àlejò tí bá ń lọ tí ọba mọbi tí ń lọ tọ́ka ṣàdédé wọnú kọ́ńpáǹdì wọn pé ẹ dákun òun ń lọ kó òun ò ní jẹ́ orojọ́ délẹ̀ tí wọ́n mi bùgbà dúdú èèkọ́ tí ìyá rẹ̀ ọ̀sọ́ ni wọ́n pè ẹ mọ̀ yí pé àwọn àgbàlagbà ní mò ń bọ̀wọ́ Ọlọ́run kò yá lógún ọdún torí ẹ̀ làwọn àgbàlagbà fi ní ọmọ mẹ́rìnlá ọ̀tọ̀ lọ́hùn lù palẹ̀ kan náà tí bá ń bẹ lọ́wọ́ èèyàn lónìí má yọ̀ ẹlòmíì tó ń bọ̀ wá lọ́la tí ó jù tiẹ̀ lọ. ṣàdédé lójijì bàbá olówó yìí àárẹ̀ dé malaria ni táífọ́ọ̀dù ni kíní kankan ni
wọ́n ya ẹ́sírì wọ́n ya láàbù wọ́n ya kankan gbogbo tẹ́sítì ni wọ́n ṣe wọn ò rí ohun tí ń ṣe. àkọ́bí rẹ̀ náà òun náà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. àbísí kejì òun náà bẹ̀rẹ̀. ọ̀rọ̀ kọjá ọsibítù àwọn ẹbí bá ń sáré káàkiri kẹsẹ̀ ẹlẹ́bọ̀ wọ́n kẹsẹ̀ ẹlẹ́bọ̀ lóòótọ́ wọ́n ní wọ́n kókó létí wọ́n ń gbé wọ́n kókó mẹ́. àwọn àtẹnìkan àwọn oníjà ládùúgbò bí tí wọ́n ti ń wọlé aláàfáà àwọn wọlé wòlíì wọ́n ti ń wẹsẹ̀ òru wọ́n ń wẹ tọ̀sán fòníkúfọ̀ láǹdé ni o àfi fàù lójijì àmọ́ méjì kú láì sàárẹ̀ wọ́n sì kú tẹ̀lé léra wọn ìrònú lórí àgbàkodò ẹsẹ̀ tí wọ́n ti pè lẹ́sẹ̀ ẹlẹ́ tẹ́lẹ̀ wọ́n tún á tún kí gbogbo ara lé tí wọ́n tún kí ìbọnú pé wọ́n wójú tí wọ́n fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ wọ́n pàdé aláwo rẹ̀ gbogbo ohun tí wọ́n fi ń jẹ́ ní gíga ni wọ́n fi wálẹ̀ ẹni tí ń bùgá ládùúgbò tó yẹ pé tí bá ń sọ̀rọ̀ ará àdúgbò kan ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀dẹ̀ ni tó jẹ́ pé ẹni tí èkí òun ní ọ̀kọ̀ọ̀kọ̀ gbé súnmọ́ pé ààbò ń lówó ọlọ́run má jẹ́ ọtọ́ sí gbogbo wa o. bí ti ń talé bẹ́ẹ̀ ní ń talẹ̀ ṣùgbọ́n ilé ibi títí ń lu gbogbo àwọn nǹkan ọ̀sìn yẹn òun nìkan ní ọ̀tá òun nìkan lọ́sẹ̀kù fún. inú ilé ń gbóná girigiri ó kó lọ bò mí wọ́n fi lé rẹ́ǹtì àwọn tó gbàbẹ̀ ààrẹ dábàá wọn náà bó ti dogun tẹ́nàtì kìíní tẹ́nàtì kejì kẹta tí wọ́n ń bá ààrẹ jáde àwọn èèyàn bá gbàbẹ̀ wọn. tó èmi àwọn àlèlè yìí aláwo orin tí ó jíṣẹ́ fún ọjọ́ oyé wọn yìí pé arákùnrin ìyàwó rẹ̀ ọ̀sẹ̀ ìwọ lọ́sẹ̀ o wọ́n ní lọ́nà wo kí ló dé tó o máa fìyà jẹ àwọn nǹkan ọ̀sìn ṣe ti rí i pé wọn ò ronú débẹ̀ pé nǹkan ọ̀sìn tí ń fìyà jẹ òun ló fìyà jẹ òun náà bí àṣé wọ́n ti wá dàn wò ewúrẹ́ tó ní oyún nínú tó lù ọmọ rẹ̀ kú ìpadàbọ̀ rẹ̀ làwọn ọmọ rẹ̀ méjì tó kú èyí wọ́n kán lẹ́sẹ̀ èyí wọ́n lù tó wọ́n á dájọ́ sórí òun náà padà torí pé ó ti lu ewúrẹ́ àbàrà méjì gbogbo nǹkan dàrú o àti wá ṣe tá a bọ́nú ogun yìí àwọn yìí ṣe ohun tó le yìí ṣe ohun tó le wọ́n ní nínú ilé yìí kí ni nǹkan tí tó ń gbà láàyè kọ́ wọnú ilé kọ́ wọ ibi tó ń gbé olóhùn ìgbà káwọn èèyàn wá pọ̀ mí nílé òun ìgbà ilẹ̀kùn ilé rẹ̀ tọ̀ ọ̀gbà fálára tọ̀ ọ̀gbà fájèrò yẹn ọyẹ ẹ̀ lọ sí sílẹ̀ ẹ̀ lọ sí sílẹ̀ káwọn èèyàn máa wá pọ̀ mí lọ́fẹ̀ẹ́ ẹ wà lọ ra àgbàdo ẹ ra gbogbo ẹ̀yọ́ pọ̀ wọ́n máa dà á sílẹ̀ fáwọn ẹran àwọn ẹran bá tún rọ́ wọlé wọ́n ń jẹun àwọn èèyàn ń pọnmi ọlọ́run bá dá ìgbà padà fún wọn. gbẹ́rẹ́ pàkọ́lélé yìí jẹ́ o gbẹ́rẹ́ pàkọ́lélé yìí jẹ́ o ẹlòmíì wèrè ó dùn wájú rẹ̀ wèrè ní lójú tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó dáa kì í ṣe wèrè. ẹ gbọ́ wèrè ní lójú tiẹ̀ ṣẹ̀ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run tó dáa kì í ṣe wèrè. yóò ní ẹ̀bùn lówó
ẹlòmíì gan ṣe wèrè yóò kàn wá bá ọ àní ẹ tàwọn lọ́rẹ tó bá sì ta lọ́rọ̀ tán yóò sì sọ odidi ọ̀rọ̀ sínú ayé rẹ̀ àní arábìnrin tàbí arákùnrin nǹkan wá yóò tó ọ lọ́wọ́ o kọmọ bá wà nǹkan kan tẹ́lẹ̀ òun sì kàn ṣàdúà ni nítorí fẹ́ Ọlọ́run ó ṣe fún ọ lọ́tẹ̀ yìí yóò sì tó ọ lọ́wọ́ àmọ́ iye èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ sínú ayé wọn tó sì jẹ́ ju oògùn lọ tí sì ń ṣiṣẹ́ dọ̀la tí sì ń ṣiṣẹ́ di ọ̀la ẹ̀rí nǹkan ẹ̀jẹ̀ ayé kanra má máa pẹ́ tí ẹ lọ́dà ju tara yòókù lọ ẹ máa ṣe dáadáa bẹ́ẹ̀rẹ́ ni tí ń lọ lójú ọ̀nà bóyá ojú ń pa ẹ ti rí i pé bí ṣe ń lọ yìí kò síbi tó fẹ́ yà sí ẹ ràn án lọ́wọ́ ẹ gbé lóòótọ́ ayé ti da ayé bá mi pé ẹni wọ́n bá ràn lọ́wọ́ náà ni ó tún lu ẹni tó gbé ní kẹ̀kẹ́ àbí mọ́tò ni ó dòńdò pé ó lù pa ṣùgbọ́n ìwọ náà wo ẹni tó fẹ́ gbé ẹ dáadáa pé ẹni yìí ohun tí ò fi rí bi yà sí kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ ràn yín lọ́wọ́ ẹlòmíràn lérò pé bí ọba gbọ́n bá ran arúgbó nìkan lọ́wọ́ ní nǹkan yóò da àìmọye ọmọ kékeré tó jẹ́ pé àṣẹ ń bẹ lẹ́nu ẹ̀ bí ọ̀tá àbọ̀ ni tó bá ti sọ gbà báyìí bẹ́ẹ̀ ni ó sì rí inú ayé rẹ̀ kí ni òǹjẹ́ ìyàwó fara kó mẹ́ torí pé ìyàwó kì í gbélé ìyàwó sì láàánú torí pé ìyàwó a máa pariwo fọ́kọ ẹ̀ pé dádì lágbájá ẹ má lu àwọn kìnnì yìí mọ́ ẹ fi wọ́n lẹ̀ ẹ ní kó wọn fún àìmọye ìgbà ló ti torí ẹ̀ báyàwó já ẹ wò ó nísìn ọ̀tọ̀ níbi tí àrà ti jà ọ̀tọ̀ níbi tí wọ́n ń wá kìnnì sí ẹ̀rí ọlọ́run kó ṣàánú fún wa ọlọ́run kó dúró tì wá àní ṣiṣẹ́ o ṣiṣẹ́ ò ní bá wa o àdàrà fún wa orúkọ mi ní Lukman ọmọ àyẹ̀dá rẹ̀ bàbá Ogun ọmọ ọ̀dọ̀ àgbà nọ́mbà wo lẹ́lẹ̀ fi darapọ̀ mọ́ wa lórí WhatsApp group +2348032983298 ẹ gbọ́ dáadáa +2348032983298 tẹ́ bá ti pe nọ́mbà yìí tí ọ̀dà àwọn òsì lórílẹ̀‐èdè Nàìjíríà ni nọ́mbà méjì péré náà mo lè filẹ̀ ń fún yín ti Nàìjíríà àti torílẹ̀‐èdè Benin àwọn kọ́ńtì yòókù mi ò lè fún yín méjì tí ń fún yín náà nù ẹ mú kàn sí ẹgbàá ọ̀dọ̀ +22954651928 ẹgbàá kan sí +22954651928 àdúrà àwọ̀ gbà ó yẹ̀yẹ̀ wà ó kò ní yẹ̀ ẹ́ lẹ̀ ìtọ́jú ara ló lánàá ewé àti egbò ẹ bá fẹ́ ẹbẹ̀ wá àárẹ̀ lọ́wọ́ ẹ fẹ́ bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ ìrìn àjò ayé yín ẹ kàn sí wa àárẹ̀ lọ́wọ́ ẹ sanwó o DHL ẹfẹ́ fi gbé ní àbí mọ́tò ni ẹ bá ní abáyín fi gbé ẹ sanwó rẹ o àdàrà fún wa o private group wà o fẹ́ni tó bá fẹ́ wọ bẹ̀ ọ fẹ́ máa gbọ́ tó máa lárẹ̀ pẹ̀lú àwọn sàrà tó lè máa ṣe sí aláwọn ètò tá a ti fílẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan àlàyé rẹ̀ yẹ oyé kéèké ọfẹ́ wọ bẹ̀ ọ máa gbọ́ lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n owó ló fi wọ bẹ̀ 5,000 ló fi wọ bẹ̀ sẹ́ẹ̀mì ní lédè faransé àpò márùn faransé ni tó bá ti wá san tó ṣùgbọ́n ti parí ẹ̀ tó san 5,000 ní ẹ free láti máa béèrè aláyín lọ́fẹ̀ẹ́ àti láti máa béèrè béèrè tí ọba yìí lórí àwọn àjòkọ̀ kàtà fílẹ̀ àbí omi ìta àti ìfilẹ̀ tọ́jú ohun tó dáa ní o ẹ béèrè àbá tí ń dogun ọ̀nà béèrè ìgbékúgbé má béèrè àfọ̀sẹ́ lọ́wọ́ mi o má béèrè olúgbóhùn o má béèrè ògùn owó tó ọba ti béèrè gbogbo àwọn kan báwọn gbẹdẹmukà nìkan ìyókù adára fún wa o yẹ wa o òní yẹ lẹ ire o ire kàbètì nílé gbogbo wa o.